Nuwa Media. Àti tó gba ọ̀tẹ̀ tí ń ṣe àwọn idán yìí. Àwọn Yorùbá sọ pé òjò ti ń pa tó lọ́jọ́ ti pẹ́ ṣe díẹ̀. Ṣé ẹ ti ń pa idán? A ti tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ṣé ẹ ti ń pa idán? Ẹnu ló máa fi wà pọ̀ láti ọmọ kékeré wo ṣe wá bá o. Àgbàlagbà wo ṣe wá bá o. Ẹ̀wọ̀n bí lọ́kọ̀ọ̀kan tẹ̀sẹ̀ dé jọ. Ẹ̀wọ̀n bí lọ́kọ̀ọ̀kan tẹ̀sẹ̀ dé jọ. Ọmọ kékeré wo ṣe kélé o. Àgbàlagbà wo ṣe kélé. Láàárín èmi àti yín ogun lẹ lò. Iṣẹ́ ogun. Táwọn iṣẹ́ wà bẹ́ẹ̀. Iṣẹ́ ogun. Àti iṣẹ́ wà bẹ́ẹ̀. Lára nǹkan tí a kọ́ nínú tíátà ni. Nínú tíátà la ti kọ́. Nínú tíátà lẹ ti kọ́ ẹjọ́ ìgbé. That is creativity. Ìgbà láwọn olóyìnbó pé ní creativity. Kódà. Kódà a rí wípé àpẹẹrẹ irú ẹ̀dá tí òrìṣà Ṣàngó jẹ́ òun ni ẹ ṣe. Ní tiyín kí lẹ gbàgbọ́ nípa Ṣàngó? Ní tèmi, torí pé ní tẹ́ǹbà wọn sọ̀rọ̀ pé ní ìgbàgbọ́ Yorùbá ló kọ́mọ Yorùbá gidi nínú ọmọ Yorùbá tàtà. Tá bá ń sọ nípa Ṣàngó, Ṣàngó jẹ́ òrìṣà tó jẹ́ pé kì í gbé èké. Ó jẹ́ òrìṣà tó jẹ́ pé ó máa ń lọ sàn án ni, kì í ṣe múyì méyì. Ìdí nìyẹn tó jẹ́ kí n yàn láàyò pé ibi tí mo fẹ́ máa ṣe lórí láti fi gbé àṣà Yorùbá ga nìyẹn. Tá bá ń sọ nípa Ògún, Èṣù, àwọn òrìṣà tó kú ọgbẹ́ náà ni mo mọ̀. Ṣùgbọ́n Ṣàngó yẹn jẹ́ nǹkan pé ó máa ń wú mi lórí gan. Gbogbo ìgbà tí wọ́n ti pè mí sórí ìtàgé pé kí n wá ṣeré Ṣàngó, ó máa ń dàbẹ̀ ní pé mo ti wà nínú paradise ni. Àṣà wa àti ìṣe wa ẹ má yẹ kó parun nítorí pé àwọn òyìnbó wọ́n fi àṣà tiwọn wá gba àṣà wa lọ́wọ́ wa ni. Ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ẹ̀sìn kò sí nínú àṣà kò sí nínú ẹ̀sìn, ó ranra wọn lọ́wọ́ ni. Ìyàtọ̀ wà nínú méjèèjì. Ṣùgbọ́n nísìn àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ àti wá ń gbé àṣà wọnú ẹ̀sìn àti ń gbé ẹ̀sìn wọnú àṣà. Ṣé ló dàbí ìgbà tí èèyàn bá ní ẹ̀gbá nílé tó wá ń wá ẹ̀gbá ròde, nígbà tí a bá ní nǹkan abiyì nílé tí ò mọyì ẹ̀ tó wá ló ń wá nǹkan tí ò sọnù kiri. Bẹ́ẹ̀ ni mo ṣe rí. Mo gbà á mọ̀ràn wípé ká má jẹ́ kí àṣà wa parun. Pé mo ṣe Ṣàngó yìí, Christian ni mí, ìjọ Kérúbù àti Séráfù mò ń lọ, mo mọ Ọlọ́run mi lóòótọ́, Jésù Kristi wà, mo ò dẹ̀ mi ò mú kan mọ́. Bẹ́ẹ̀ ni mo gbọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àṣà yìí àní jẹ́ kó parun. Mo dẹ̀ bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó parun, Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àmín. Nuwa Media wọn mú òfòrí, wọn mú ìwọ̀n èèrà tí ò lọ́mọ nú rí. Gbogbo tí wọ́n máa ń ṣe ó máa ń jẹ́ nǹkan tó milẹ̀. Wọ́n dẹ̀ ń gbé àṣà àti ìṣe lárugẹ. Ọlọ́run tí wọ́n máa gbé yín sókè lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀. Tàbí
gbìrìgbìrì dáká. Òkúta mẹ́rin táìlà rẹ̀ òkúta mẹ́rin táìlà rẹ̀ bàbá òkúta mẹ́rin táìlà rẹ̀ bàbá ìyàwó mẹ́rin táìlà rẹ̀ bàbá ìyàwó mẹ́rin táìlà rẹ̀ Noua Media.